adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó pa á mọ́ dòní, ọba tó sọ wá dàsìkò yìí. Ọgbọ́n wa kọ́, ìmọ̀ wa ò débẹ̀, àánú la rí gbà. Lónìí a ti wà pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè Prophet Michael Ọlọ́runbẹ, olùdásílẹ̀ ìjọ God-Livet Ministry tó wà ní Àdìyàn nínú Èkó ń bí. Lónìí à á sọ̀rọ̀ ọ̀nà tá a ti fẹ́ gbà ní lọ́sẹ̀ yìí ó máa yàtọ̀ sí àwọn ọ̀nà tá a ti ń gbà, torí pé a fẹ́ wọnú ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò pé tá a gan lẹ́ni yìí, báwo ló ṣe jẹ́, ibo ló ti wá, àwọn wo ló bí, báwo ló ṣe gba iṣẹ́ ìránṣẹ́, so ẹ lè mọ ibi tán ti bẹ̀rẹ̀. So ẹ̀yin tí ẹ̀ ń wò pé ẹ fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ wọn, ẹ lè mọ ta ni Wolii Michael Ọlọ́runbẹ. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Mo kí olóòtú Ojúgbélẹ̀, Olúwa kó wà pẹ̀lú yín. Gbogbo ibikíbi tẹ́ ti ń wò mí ní àgbáyé, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ní àǹfààní láti rí telecast. Mo dẹ̀ á gbàdúrà fún yín pé lórúkọ Jésù ojú tẹ́ fi ń wò mí kẹ́ bẹ̀rẹ̀ sí fi ríre, ọkàn yín kó balẹ̀, gbogbo ohunkóhun tó bà yín nínú jẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò tẹ́ ń gbọ́rọ̀ yìí, kí ìbànújẹ́ yín máa fò lọ, kí ayọ̀ yín kó dé ní orúkọ mi Prophet Michael Ọlọ́runbẹ, olùdásílẹ̀ ìjọ God-Livet Ministry tó wà ní Nàìjíríà ní Ogun State. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí, òun gan ni ta ni Wolii Michael Ọlọ́runbẹ, iṣẹ́ ìránṣẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀, ibo lẹ ti ṣẹ̀ wá. A fẹ́ káwọn olólùfẹ́ wa Ojútólé àtàwọn olólùfẹ́ wòlíì kán tiẹ̀ mọ wòlíì gan-an ní pàtó, kákan sọ ní ráńpẹ́. Bàbá ó dàbí mo ti sọ lẹ́ẹ̀kan rí nígbà kan, àbí ẹ tún fẹ́ kí n tún. Àfẹ́kẹ́ àpé ojoojúmọ́ ni channel ń gbòòrò. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Àwọn tí yóò láǹfààní àti Ọlọ́run ṣeun. ìtẹ̀lẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ náà tún sọ pé àwọn nífẹ̀ẹ́ ìtàn yín yẹn, torí pé ẹ̀kọ́ wà tí yẹn lè kọ́ ń bẹ̀. Olúwa ṣeun. Ẹ̀ka òkú àwọn tẹ̀ bá ti wìrìwò tẹ́lẹ̀ káwọn náà tún jàǹfààní yẹn. Olúwa ṣeun. Ẹ ṣí sà, mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta, bẹ̀tẹ̀ Èkó náà bí mi sí. Bẹ̀tẹ̀ bí wọ́n ṣe bí mi, nígbà tí màmá mi pinnu láti tí ó ti tó àsìkò àti bí mi náà, mọ́mì mi ti ní kí wọ́n gbé nǹkan ìtọ́jú ọmọ ṣẹmọ̀ tán bá fẹ́ bímọ, á gbé ẹrù ọmọ lọ sí hospital. Hospital tán gbẹ́rù ọmọ lọ́ngbà yẹn, hospital yé mi bà mí lágége. So jáde wa dẹ̀ nìyàn èèyàn ńlá díẹ̀, èèyàn ńlá ni wọ́n, sàfàdẹ̀ ni wọ́n, tí gbogbo èèyàn mọ̀ wọ́n, tó kọ́ mọ́ṣáláṣí ṣe gbogbo ẹ̀. So báwọn alájà ṣe kú tó ń lọ lọ́jọ́ yẹn, nígbà tán dé mọ́ṣáláṣí, ìyẹn mọ́mì mi, wọ́n ṣe dé mọ́ṣáláṣí Jímọ̀, so orí ọmọ ti yọ jáde, àná dẹ̀ wọ́n wájú mọ́ṣáláṣí Jímọ̀, àárọ̀ Jímọ̀ dẹ̀ ni. So mọ́mì láti ibẹ̀ náà dẹ̀ máa gbé lọ hospital, borí ọmọ yẹn ṣe jáde kọ́mọ yẹn máa jábọ́. So alájà wa sáré wọ inú mọ́ṣáláṣí níbi tí àwọn obìnrin àwọn tó máa ń kírun, so ibẹ̀ náà bí mi sí. So àwọn dẹ̀ ní ṣẹ́mọ̀ mọ́mì wa bímọ púpọ̀, wọ́n ti believe pé àti bímọ easy, ọlọ́jọ́ yìí sí ó rọ̀ wọ́n lọ́rùn, àwọn náà dá bí mi. So bọ́n ṣe bí mi yẹn mo fi ń jẹ́ Abíọ́nà. So bọ́n ṣe bí mi tán, tí nǹkan ọmọ tó ṣe ń try láti separate mi àti mi pẹ̀lú ibi ọmọ, ni lèmọ́mù mọ́ṣáláṣí yẹn pé kóun dé àtún mọ́ṣáláṣí ṣe. Ìgbà yẹn wọ́n máa ń rọ omi sínú àgé sílẹ̀ fún gbogbo àwọn èèyàn tó bá ti dé náà máa pìkẹ̀ ní kọ̀ọ̀kan. So ìyẹn ni bàbá lèmọ́mù wa ṣe, ló bá rí i pé ìyàwó aláàjì, ìyàwó aláàjì, alájà kí ló dé, ọmọ mi rèé. So wọ́n láti gbé àgé, wọ́n fi omi àgé yẹn wọ́n fi wẹ̀ fún mi, wọ́n fi tún mi ṣe. Bàbá yẹn ló kọ́kọ́ gbé mi, báyìí ló gbà mí, ló tún mi ṣe, wọ́n dẹ̀ gbé mi lọlé. So bí ìbí mi ṣe rí nìyẹn. And then Alhaji Kamal of Ìlọrin, bàbá ó jọ̀rẹ́ dádì mi, bàbá Dams láyége wọ́n jọ̀rẹ́ dádì mi. So àwọn méjèèjì náà á sọ mí lórúkọ. Bàbá Kamal ó tó orúkọ tán fún mi tẹ́lẹ̀. So nígbà tí bàbá gbọ́ pé inú mọ́ṣáláṣí náà bọ́ ọmọ yìí sí, omi àgé náà fi wẹ̀,
bàbá ló wá sọ fún dáàdì mi pé kán pa orúkọ bàbá yẹn máa ń ríran dáàdì mi pàgàn mọ́ jẹ́ muslim máa ń ríran èmi máa ń lo aláàjì so bí aláàjì ṣe sọ bí bàbá yẹn sọ pé orúkọ tẹ́ bá fi fọ́mọ yìí kán yà parẹ́ o orúkọ àwọn lọmọ yìí ó máa jẹ́ Kamaldeen lẹ́yìn sọ ọmọ orúkọ yìí so aláàjì Kamal of Ìlọrin òun ló sọ mí ní Kamaldeen ní 55 years ago so bí ìbí mi ṣe rí nìyẹn bàbá mi jọmọ Abẹ́òkúta wọ́n jẹ́ gbàgùrà ní Abẹ́òkúta so bẹ̀tẹ̀ Agége ni wọ́n kọ́lé sí wọ́n ṣe oríṣiríṣi nǹkan púpọ̀ sí wọ́n kọ́ mọ́ṣáláṣí sí so bí ìbí mi ṣe rí nǹkan bá ṣe wá wọ Kristi òun ni pé nígbà tó di 19 n fẹ́ gbàgbé yíyà yẹn so Alhaji sick so kó tán di pé wọ́n kú bálájí dẹ̀ ṣe kú now mọ́mì mi sick náà lásìkò gbà yẹn bó ṣe dé láti Mẹ́kà now à ń gbé wọn káàkiri èmi mo stop school nursery mo wà mo láti fi nursery yẹn sílẹ̀ wọ́n ń tẹ̀lé mi ní mo wà nílé tí mo ń tẹ̀lé alájà káàkiri kò síbi tá a dé sá o adélé àfáà adélé oníṣègùn adlọ káàkiri mi ń sọ pé ilé àfáà ilé oníṣègùn ò dáa o nǹkan tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ni pé bí Ọlọ́run ṣe gbà mí àti ibi tí mo fi rí orí ọ̀fẹ́ Kristi gbà now ní 1979 a wà lọ́dọ̀ àfáà kan ní Abẹ́òkúta ní àdátán ibẹ̀ náà ti ń wo mọ́mì mi ká tó wá sọ́dọ̀ àfáà yẹn a lọ sọ́dọ̀ bàbá àwọn oníṣègùn kan ǹjọ́ yẹn lórúkọ kan wọ́n pa ẹran mẹ́ta wọ́n á ń fárí irun mọ́mì mi pé tí báwọn bàbá yẹn ṣe gbé mọ́mì mi sí òòhò tó ń fárun mọ́mì mi kò tẹ́ mi lọ́rùn torí ẹ̀ sáyìn pé mo ti bàbá yẹn ṣubú mo dẹ̀ jọmọ́ kékeré ẹ máa wúgbà tí máa ń gbà yẹn so mo ti bàbá yẹn ṣubú táwọn bàbá yẹn tó ń fẹ́ ṣe mí ní kalẹ̀ ọjọ́ mọ́mì ẹjọ́ ẹ má ṣe ń ka ẹjọ́ ẹ dáríjì ẹ fi sílẹ̀ mo ní ṣé o mọ̀ọ́rù màmá yìí torí gbajúmọ̀ ni mọ́mì mi màmá yìí tó wá di pé tán sì kìtẹ́ ẹ wá ń bẹ ọkàn ń ṣe jábàjábà lọ́jọ́ yẹn bẹ̀tí gbogbo yẹn lọ adọ́dọ̀ aláàjì yẹn da ó máa ń ṣèṣègùn ó ń ṣe ìtàfà ó jẹ́ èèyàn dáadáa bàbá ó máa ń gbowó ṣùgbọ́n kò ń wo owó ó ń bọ̀ wá toró rí pé èèyàn ọlọ́lá ni alájà ó wá ń tọ́jú wa bẹ̀ títọ́jú ò dàbí kálájà sàn ilé ẹ̀ làlájà ti lálàá tálájà rí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n lọ jọ́ yẹn wọ́n ní kí n lọ gbégbé alájà dànù lórí àkìtàn bí mo ṣe dàgbé ẹ̀ mo á rí àwọn owó ẹyọ mo á ṣa owó ẹyọ mo á ń da owó ẹyọ pé tí màmá mi bá máa sàn ìwọ owó ẹyọ yìí ṣíjú sókè mo ṣáà ń dà mo rí kó ṣíjú sókè mo á fi ìgbàgbọ́ lọ sọ fún mọ́mì mi lálẹ́ pé alájà ẹ̀ máa sàn ìgbà yẹn ojú wọn ti fọ́ o ìgbà yẹn wọ́n ti yarọ o ìgbà yẹn wọ́n ti mú ọgbọ́n orí wọn lọ mọ́mì mi ò lè ka 40 naira pé èèlò lówó yìí èèlò alájà wọ́n rò pé kí ni gbogbo eléyìí so mo á sọ pé màmí mo ti pé wọ́n ní kí ni mo ló fún mi ní confidence mo ní mo ṣàtìrí pé wọ́n máa sàn pé wọ́n máa sàn ṣá owó ẹyọ tẹ́mi dẹ̀ dà sílẹ̀ tó ṣíjú òun ni mo fi sọ pé wọ́n máa sàn ìyẹn lọ òru yẹn lọ́lọ́run wá bá wọn pàdé náà rí bàbá kan tó gbọ́ pàdánì tí gbogbo wọn wọṣọ funfun bàbá yẹn ló wá ń sọ fún wọn pé àfi tí wọ́n bá lọ síbi tó ń pe ìyè ògo mọ́mì ní mọ àwọn aládùúrà bẹ́ẹ̀ alájà ni wọ́n àwọn ni ìyá lásàlá tó mọ́ṣáláṣí dádì mi so wọn mọ̀ nǹkan ọ̀kan wọ́n pa ní àdúrà so wọ́n mi wá ń sọ pé níbo náà ti ń pè ìjè ògo àwọn èèyàn kan á ń sọ fún wọn pé àwọn alátìǹgà náà máa ń wọṣọ funfun tó máa ń ṣe máa ń sọ pé alátìǹgà kọ́rẹ́ o bàbá ìgbé ọ̀pá dání tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí o náà wá sọ pé òkè àgbọn màmí wá dé ọ̀gá wọ́dà ni bàbá yẹn bàbá Mílíkì bàbá yẹn dé lónìí ó gbọ́dọ̀ kú láàrin ẹbí ìwọ tó ń tọ́jú gbogbo ẹbí ìwọ ló síkì ikú tó máa pa ẹ́ kó pa wọn bọ́n ṣe fọn mọ́mì wa rù yẹn bọ́n ṣe gbé mọ́mì wa wá sí ẹnu gádà ní Abẹ́òkúta nìyẹn so ẹnu gádà yẹn ní Abẹ́òkúta ẹ̀gbọ́n màmí kan wà ń bẹ̀ màmá kan ó ń ṣe ṣọ́ọ̀ṣì kérúbù ẹ̀kẹrin Aláké ni bàbá wọn
now iwájú kan náà ní ọjọ́ wà ọ̀dọ̀ bàbá náà kọ́kọ́ wà òrùjọ́ yẹn gbogbo àwọn aláwo wá wọ́n tó pẹran ìjọ yẹn tó pẹran làlájà wá síkì gan àbúrò wa lásìmọ̀ wà lọ́dọ̀ wa ó kàn bẹ̀rẹ̀ sí dákúdákú làlájà lọ́gùn mi ò fọmọ mi ṣe o ẹ má fọmọ mi ẹ má pọmọ mi o ara ọmọ yẹn ya nídàjí ìdajì yẹn ni màmá yẹn wá pè wá pé jókòó síbẹ̀ mo gbọ́ gbogbo ariwo tó ń pa lóru wọ́n ń ṣèṣọ́jí ṣọ́ọ̀ṣì má kọjá sí ṣọ́ọ̀ṣì kí Jésù wú ẹ̀san ẹ wò bí ìgbà tí wọ́n lé wa léré ni àti eré àti gbogbo ẹ̀ lákì mọ́lẹ̀ àṣà lọ sí ṣọ́ọ̀ṣì yẹn bá a ṣe dẹ́sẹ̀ wọ ṣọ́ọ̀ṣì báyìí bí mo ṣe gan pa nìyẹn mi ò mọ nǹkan tó ń jẹ́ mi rí o mi ò rí rí o mi ò mọ nǹkan lọ ṣọ́ọ̀ṣì rí mi ò wọ ṣọ́ọ̀ṣì rí o for that was 1979 November ní aṣọ tí mò ń sọ yìí o bá a ṣe wọ ṣọ́ọ̀ṣì báyìí kí ni kankan gbé mi mo kàn rí pé mo ìjọ́ mẹ́ta mo fi wà lórí ìdúró sà tí mi ò fi jẹ tí mi ò fi mu mọ́mí mi bẹ̀rẹ̀ sí ké lójoojúmọ́ ẹ má jò kú ọmọ ìlú ń bá mi káàkiri ọmọ ẹjọ́ náà ni kò ní kú ẹ̀mí ló gbé ẹ bá mi sọ fẹ́mi kó fi ilẹ̀ ẹ bá mi sọ fẹ́mi kó fi ilẹ̀ kẹ́mi má gbé òun ló ń tọ́jú mi àṣà àṣe gbogbo ẹ̀ títí bàbá ẹ̀mí ló gbé mo lọ́jọ́ kẹta ìjọ́ kẹta tán gbàdúrà ni mo tó wálẹ̀ lára mi tó balẹ̀ ni mo tó mọ Ọlọ́run so bí mo ṣe mọ Kristi nìyẹn ogun lé ṣùgbọ́n Kristi ṣe ìyanu kan tí mo fi mọ̀ pé Kristi wà fún gbogbo ayé ó wà fún Kristẹni ó wà fún mùsùlùmí ó wà fún àwọn abọ́gibọ̀pẹ̀ tán bá ronúpìwàdà bàbá Kristi wà fún gbogbo ènìyàn kò sẹ́ni tí Kristi ò lè wòsàn tẹ́ bá wọnú Bíbélì nígbà táwọn ọmọ ẹ̀yìn Kristi tán bẹ̀rẹ̀ sí rí babaláwo kan tó ń fi orúkọ Kristi ṣe yanu tán á lọ sọ pé Olúwa àárí kó tẹ̀lé wa Kristi sọ̀rọ̀ kan jáde ó ní ẹni tó bá ti wà pẹ̀lú wa tó ti ń dárúkọ yẹn ó ní ara wa ni ẹ fi sílẹ̀ ẹ rí lórúkọ Ọlọ́run ṣá gbàkóso mú ìyá mi sàn ojú alájà tó fọ́ ojú wọn là. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó pa á mọ́ dòní ọba tó sọ wá dàsìkò yìí ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa ò débẹ̀ àánú la rí gbà lónìí a ti wà pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè Prophet Michael Ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ God Effect Ministry tó wà ní Àdìyàn nínú Èkó ń bí lónìí à ń sọ̀rọ̀ ọ̀nà tá a fẹ́ gbà ní lọ́sẹ̀ yìí ó máa yàtọ̀ sí àwọn ọ̀nà tá a ti ń gbà torí pé a fẹ́ wọnú ibi tí. ìyẹn náà ló máa wá ìkan láàrin wọn àbọ̀mọ́ wọn tá a mójútó nǹkan tó bá nìkan ṣe ṣùgbọ́n àwa náà bẹ́ẹ̀ mójútó tó bá ti lè kọ́ńtàtì wa tó yẹ pé mi pẹ̀lú ẹ̀ lájọ gbàdúrà máa yan ànídìí owó ẹ̀ àgbà owó fún nǹkan kan a kàn fẹ́ make sure pé kó o kọ́lé sí Nàìjíríà kó o kọ́ company sí Nàìjíríà ẹni tó bá ń kówó fún ká máa fojú wa rí ká rí pé ó ṣeé ṣe ká dẹ̀ máa instruct ẹ̀ dípò tó máa fi ṣe tán àwọn ọmọ Nàìjíríà tá a bá lè ṣe bẹ́ẹ̀ company àpọ̀ Nàìjíríà àwọn èèyàn máa ṣiṣẹ́ má ti sọ pé Nàìjíríà ò dáa ẹ̀yin tẹ́ sá lọ ṣe ń padà bọ̀ torí Nàìjíríà máa dáa ju gbogbo àgbáyé lọ mo sọ fún yín ó dẹ̀ ti ń súnmọ́ Ọlọ́run ló sọ fún mi ìyanu á ṣẹlẹ̀ kó o darapọ̀ mọ́ kan nínú àwọn tí ó ṣe rere pé nọ́mbà mi ẹ rí nọ́mbà yìí ẹ mo fẹ́ fún ẹ yìí ẹni tó bá ti ṣe tán tó fẹ́ dìde ni o tó fẹ́ claim ya 2023 láti ọdún yìí òun ni kó pe nọ́mbà mi ìyìn tí n bá dẹ̀ bẹ́ẹ̀ sọ tẹ́tí kò gbọ́ torí Bíbélì sọ pé Jésù wípé ìyá Jésù wípé n tó bá ní kẹ́ ṣe òun ní kẹ́ ṣe o kẹ́ lè rí òdodo Ọlọ́run ní orúkọ Jésù ẹ ó rí òdodo Ọlọ́run 070 360 387 57 àti 091 356 420 57 gbọ́ lẹ́ẹ̀kan sí 070 360 387 57 901 356 420 57 ìwọ tó bá dẹ̀ fẹ́ wá sọ́dọ̀ mi orí ọ̀fẹ́ sílẹ̀ fún ẹ nítorí ẹ̀ la ṣe gbogbo ọ̀nà church yẹn ó bàjẹ́ díẹ̀ lásìkò yìí la ṣe gbé program counseling and prophecy yẹn wá sábúlé Ẹ̀gbá níbi tí mọ́tò yín lè dé ẹ̀rí kò sí pé mọ́tò yín bàjẹ́ mọ́ tó bá ti dábúlé Ẹ̀gbá sọ pé òun lọ sí Agbélé láti Agbélé
o lè gbé márúwá, o lè gbé kẹ̀kẹ́. Number 24 Rẹ̀mí Ọlágúnjú, number 24 ní Àbòrú. So àǹfààní á wà bẹ́ẹ̀ tí á dá kó o pè mí kó tó bọ̀ torí gbà mí iṣẹ́ àdúrà yìí mo lè wà ní church, mo lè lọ ṣe program, bẹ́ẹ̀ náà dẹ̀ mo tún wà lójú kan. So kó má jẹ́ pé àwọn ọmọ ló máa bá pé orí fóònù yẹn máa dá ẹ lóhùn. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ rányàn wá even látòkè òkun tán wá ń bá mi tí mò ń gbàdúrà tí mò ń ṣiṣẹ́ tọ́lọ́run rán mi fún wọn, gbogbo yín lẹ́ ó jẹ́rìí ságbára Ọlọ́run á dára fún yín o. So bí ọ náà bá pè ìtọ́lọ́run bá rán mi pẹ̀lú àjọsọ Ọlọ́run á dẹ̀ á gbà torí Ọlọ́run rí i pé àlàáfíà gbogbo èèyàn òun ló jẹ mí lógún, àlàáfíà Nàìjíríà yìí ló jẹ mí lógún. Mo fẹ́ kó o ti pàṣẹ mi kó o tún mọ Ọlọ́run ní ìyanu tó dára ní ọ̀nà ìyanu lórúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo yín, ọ̀rọ̀ yín á dayọ̀, ẹ kú ònú ìbànújẹ́, àdúrà yín á dẹ̀ gbà. Gbogbo ẹ̀yin aládùúrà pátá, gbogbo ẹ̀yin tẹ́ ń wo tẹ́líkàsì, gbogbo ìṣòro yín ọ̀run á mú àjùdànù síná, ọkàn yín á dẹ̀ balẹ̀. Ọdún tẹ́ wá ń wọ̀ lọ yẹn ọdún ayọ̀ yín ni, bó ti máa rí ni mo sọ yẹn o lórúkọ Jésù Olúwa wa àmín. Lórúkọ Jésù à ń lè jù báyìí lọ fún sáà yìí. Nọ́mbà ayọ̀ náà ni wọ́n ti pín yẹn, ìwọ náà ti pè nọ́mbà ọdún lọ sópin kí wọ́n náà ríra ayọ̀ gbà lọ́dún tó ń bọ̀. Gbogbo àníkú ẹ̀yin ò ní kú, ká tún pàdé lọ́jọ́ mi. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.